lẹ́yìn Ọlọ́run ìyá mi fúnra mi àgbékẹ́ mi ló tún kù. Èmi fúnra mi báyìí ni màá lọ fún wàrà mi gbé wálé. Àdẹ̀gbọ́dọ̀ wẹ́kọ̀ mi kódà máa jẹ́ kó ju tàrí rédè lọ. Kò sí wàhálà kí wọ́n máa bọ̀. Nǹkan tí màá fi ojú wọn rí wọn ò ní kọ́ wọn kí wọ́n tó bẹ́ dànù. Ìbẹ̀rù bójó wọlé nínú òru mọ́kànlá. Ìbẹ̀rù bójó wọlé nínú òru mọ́kànlá. Ìbẹ̀rù bójó ti dé nínú òru mọ́kànlá. 11th night, 11th night, 11th night, òru mọ́kànlá. 11th night, 11th night, 11th night, òru mọ́kànlá. What is gonna happen? What is gonna happen? What is gonna happen in 11th night? Ìtàn tó kọ́ ni lọ́gbọ́n, tó tún fún ni lóye pẹ̀lú ni. 11th night, òru mọ́kànlá. 11th night, òru mọ́kànlá. Òru kìíní, òru kejì, òru kẹta, òru kẹrin, òru karùn-ún, òru kẹfà o, òru keje, òru kẹjọ, òru kẹsàn-án, òru kẹwàá, òru kọkànlá. Hold on please. 11th night, òru kọkànlá. 11th night, 11th night. Ọjọ́ kan pé mọ́mí ẹ wo bẹ́ẹ̀ ṣe dàbí ọmọ kékeré àfi bíi sweet 16. Ẹ jọ̀ọ́ kí láṣìírí ẹ wá yín. Ẹ tí ẹ jókòó lọ. Omi nẹ. Omi nẹ. Ọlọ́run láṣìírí ẹ wà mí àti ọkọ ẹ torí ọkọ ẹ ló ń tọ́jú mi. Ká dúpẹ́ fọ́lọ́run báyìí. Ẹ wá jókòó mọ́mí. Ẹ ra mà. Mọ́mí, mo bínú sí yín. Mo bínú sí yín gan-an ni ó dùn mí. Kí ni mo ṣe? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá ń bọ̀ lọ́dọ̀ wa ẹ máa ń pè mí, ẹ máa ń sọ fún mi, ṣùgbọ́n nísìnyí ẹ tẹ́ sọ fún mi pé ń bọ̀, ẹ yóò wá sọ fẹ́yẹ pé kò ń bọ̀ mọ́, ire nìkan lẹ sọ fún. Ọkọ mi má bínú, sórí àgbàlagbà tó ń sáré inú ẹ̀ kan tó ń làágùn bí ò bá lé nǹkan yóò sì jẹ́ pé nǹkan le n ò rò tẹ́lẹ̀, má bínú ọkọ. Ó dà mo ti gbọ́, mi ò bínú mọ́. Kò kúkú sí nǹkan tó ń fi àgbàlagbà ṣe kọjá pé kó fi rọmọdé jẹ àbí. Ẹ̀rí ló wà má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ṣàtúnyẹ kó má bínú ti bẹ̀rẹ̀ kí ló tó fẹ́ gbà. Má dá sí ọ̀rọ̀ yóò kàn ẹ́ kó kàn ẹ́. Ẹ ṣe òkè. Ẹ jẹ́ àwọlé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹni ọkàn eré ń fà yín lè ṣe ní kí a wá fara mọ́ wa díẹ̀. Àwọn náà appreciate ẹ gan. Ẹ ṣe ẹ̀kọ́ àbẹ̀wò wa mà. Ẹ ṣe gan. Yes ma. Ẹ wo a máa gbélé lẹ́nujọ́ mẹ́ta yìí. Bí lè bá gbọ́ ọ̀tún èmi náà ń gbòsì. In fact irin wa lẹ́nujọ́ mẹ́ta yìí kò ṣe máa ṣàlàyé. So ṣe mọ̀ èmi kàn wò pé tẹ bá ti bá wa ṣeré lẹ́ni sọ́la kẹ máa lọ tó bá dijọ́ mi kẹ padà wá bá wa ṣeré. Àyìnkẹ́ mánù mi mo mọ̀ ọ́ jẹ ìbò bá yó tó rọ́dọ̀ mi nìkan wà. Èmi tí mo ní mo wá wò yín ọkàn mi fà yín bẹ́ẹ̀ bá níbi tẹ fẹ́ lọ àkìlọ̀ burú màá dúró sínú ilé
bó jẹ́ gàrí gbogbo tẹ bá gbé sílẹ̀ máa máa jẹ gbogbo nǹkan tí mo lè jẹ lẹ́ni sínú ilé kò sí wàhálà kíṣọ́ kan tí ẹnìkan ló fà mí àti wọ́n náà ẹ̀rí àti rí àtẹ̀rí ebé mi mo ní méjèèjì. mọ́mí ọ̀rọ̀ mi ò yé yín o àánú yín ló ń ṣe mí kẹ́ má máa feel lonely nílé kẹ́ má dá wà dẹ̀ mọ̀ pé àlọ́mọ ọ̀dọ̀ kò sẹ́ni tó máa ṣe oúnjẹ fún yín ṣe gbogbo yẹn fún yín ẹ try láti understand me. wo ọkọ mi lè fi lóye tèmi yé mi ebi ò lè pa mí bẹ́ẹ̀ bá ti ń jáde lẹ fi mí lẹ̀ àbí n bá mu gàrí ó léèwọ̀ ni níjọ́ mo ti ń jẹ tọ́kì tí mo jẹ fẹ́tàn ní bí báyìí kò sẹ́ni tó mọ̀ bó bá dẹ̀ jẹ gàrí náà ní tẹ̀ bá sílé tí n bá ti mọ̀ pé mi lè dá mi ò sì ẹ̀ lè wọ kíchìn. ó dà ẹ ṣáà lè fẹ́ dúró àbí. ẹ jẹ́ ń dúró. ohun tó bá ṣe fún mi o níwọ náà máa gbà lẹ́kùn rẹ́rẹ́. 11th night 11th night 11th night. ẹ wá ṣe lóhùn ṣe mú marriage mọ́ nìyẹn. èèyàn náà ti nǹkan tí wọ́n kà fún wọ́n pè ní nakan you go buy 3 ọ̀kadà you go buy 16 years of George you go buy for 10 people. kí ló dé. mami tẹ bá máa dún òkú tó ṣe fún kódà láì ṣe pójú ìsanwó orí ìyàwó lásán kó máa ra kọ fáwọn fámìlì lásán wọ́n ti ṣe almost 3 million fún. ẹ ṣe dandan ni adẹ̀wẹ̀ lómi. ìyẹn náà dáwọ́ gbẹ́gbẹ́ bọ̀bọ̀ ọmọ ti bí ọmọ níwà. nígbà táwọn ìráàlú ẹ̀ ní ẹ̀nà ìṣẹ̀lẹ̀ graduate you go pay this one. ìwọ náà ti kọjá ìyàrá ẹ̀ fẹ́ ọmọ Yorùbá elédè tiwa. yẹ́sẹ̀. mọ́mí àwọn oúnjẹ ti rẹ́dì. ṣẹ́jà rẹ̀. ebi ń pa èmi mami. láti bí lọ sọ́hun yẹn náà kọjá yẹ ìgò báyìí kìíní ìgò báyìí kiri kí ló lè tó yẹn. Olúwa yá oúnjẹ sí mọ́ Jésù Olúwa wa. Àmín. òun jayé bí ẹni ń jẹran hùwà tó tọ́ torí ọjọ́ alẹ́ aláàrù tó jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀. ìbá dára kó tètè lọ jáwọ́ kó jáwọ́ nínú wàkúwà ìyàwó aláàrù tó jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀. ìyàwó hùwà tó tọ́ nílé ọkọ hùwà rere torí àwọn ọmọ rẹ̀ aláàrù tó jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀. ìyàwó hùwà rere nílé ọkọ torí ọjọ́ kan bọ̀ tí wọn náà máa dàgbà o aláàrù tó jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀. ò bá tètè lọ jáwọ́ nínú iṣẹ́ ibi. mo ríre ẹrù yìí máa pọ̀ jù. wọ́n mi ẹ o. yìí tó kó wá ní last month mi ò jẹ́ tán èmi nìkan náà nígbà tí ò ṣe pé mi àtẹ̀yàn lájọ́ ń gbélé ẹ máa ṣe díẹ̀díẹ̀ yìí pọ̀.
ìṣẹ̀lẹ̀ ti tọ̀nà torí tẹ́ ẹ bá bíyàwó mi débi tẹ́ máa tọ́ débi pé ó máa gbẹ̀kọ́ kò ní sí nǹkan tí mi máa fẹ́ débi pé a máa pawọ́ pọ̀ ká gbára wa ká láti ra nǹkan wá fún yín. lágbára lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣàkóso àwọn lọ́wọ́ kó ló ń jẹ́ ká lè ṣe jù báyìí lọ. wàá máa rí ṣe. àmín. apẹ ò ní gbẹ fowó. àmín. ibi tẹ́gbẹ́ ti ń mówó báyìí ìwọ ò ní nójú ń bẹ̀ lágbára Ọlọ́run. mọ́mí ẹ wò mi wà ní pẹ́ because of bí mo ṣe ra àwọn táwọn náà ìdílé mo ní kí bẹ́ẹ̀ náà gbé tìǹ wá. bẹ́ẹ̀ ni tìyẹ̀ rí tó máa fowó le. àpò ṣáṣámù rẹ ò mà ní. wàá rí náà wàá rí lò wàá rí jẹ wàá rí náà wàá rí lò ọmọ á ṣe bẹ́ẹ̀ fún ẹ kò ṣe gbùdúpẹ́ ojú òní tí ẹ wá rọra òjò ọkọ mi má sáré o máa ra lọ wẹ́rẹ́ tẹ́ bá ti wá délé báyìí kó gbá mi láago pé o ti délé o. Mọ́mì, oúnjẹ yín ti rẹ́dí wà lójú. Ṣọkọ. ìbá dára kó tètè lọ jáwọ́ nínú wàkúwà ìyàwó aláàrù tó jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀ òun jayé bí ẹni ń jẹran wùwà tó tọ́ torí ọjọ́ alẹ́ aláàrù tó jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀. Bẹ̀rẹ̀ sí jẹ́ báyìí ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ kíákíákíákíá ṣé ẹ fẹ́ kí lọ́mọ yín dànù ẹ ṣó ó yá ẹ máa rẹ́rìn kẹ́ máa jẹ ẹ máa rẹ́rìn kẹ́ máa jẹ fast fast ẹ jẹ ṣé ẹ fẹ́ kí lọ́mọ yín dànù ẹ jẹ kẹ́ máa rẹ́rìn ó yá ẹ máa jẹ ẹ mú mi ṣé ẹ ti jẹ ẹ ti jẹ ṣé ẹ ti jẹ ẹ ti jẹ. ọkọ mi káàbọ̀ wá dàrọ á bá mi jẹun. ọlọ́yọ̀ yìí o ṣe rí ká ní pẹ̀lú misbehave pẹ̀lú ẹ̀jẹ̀ mo yóò yá mo ṣẹ̀ṣẹ̀ á mọ̀ pé ẹ mú art bóyá ẹ kọ́ntínú ẹ máa jẹ lọ kẹ̀lẹ́ máa rẹ́rìn. ìbẹ̀rù bójó wọlé inú oorun mọ́kànlá ìbẹ̀rù bójó wọlé nínú oorun mọ́kànlá ìbẹ̀rù bójó ti dé nínú oorun mọ́kànlá 11th night. Mami pàdé ẹ̀kan tí mo lé ẹ̀ mo rí pé ìgbádùn oúnjẹ tí àwọn ọmọ yẹn ṣe fún mi. bẹ́ẹ̀ni
ó dàbí mo ṣe wà yìí ọkàn mi ń ṣe àdúrà fún gidi gan. nǹkan tí ẹ wá ń sọ ni kí ẹ wá dé fẹ́yàwó gidi àfẹ́yàn àfẹ́ ìyá èèyàn àfẹ́ mọ́lẹ́bí èèyàn mọ́ ni ìwà tó yẹ yín gan fúnra yín mi rò pé mo gbọ́ nù ìwé ìtàn rẹ̀ pé ṣe lè fún bàbá ọkọ yín ní problem so dájú ìyàwó ọmọ kan lè fún yín problem. gbìyànjú èṣù ọ̀tá ọlọ́run kò ní tú yín ká. àmín. ẹ lura yín pẹ́pẹ́pẹ́ tí. àmín àmín. ìyàwó mi ṣe gan ni. kó máa tọ́pẹ́ ọkọ mi a kì í dúpẹ́ ara ẹni àbí. alágbára lọ́wọ́ ọlọ́run orin ńlá báyìí orin ilé báyìí ni wọ́n á fi gbà. mami tó bá di next week mo fẹ́ lọ sí sinimá fẹ́ lọ àwọn fíìmù kan mo ṣe pé mo máa láìkúrò àwọn fíìmù bẹ́ẹ̀ kájọ lọ́wọ́. sinimá èmi àti dàgbà kọjá sinimá. àbámà ti dé àwọn kéékèèké náà kó lọ sinimá lọ́wọ́ èyí táwọn wò ní ìdíjà ti kú. ẹ wò ó mi. ṣeré movies tẹ̀ ń wò yẹn kó ṣọmọdé nìkan ló wà fún bó ṣe wà fọmọdé náà ló ṣe wà fàgbàlagbà in fact màá wá ṣe kinní kan tá a bá ń lọ báyìí máa make sure wípé aṣọ kan náà lèmi àti ń jọ wọ̀. èmi ò mọ ọgbà ẹ èmi ò dá sọ̀rọ̀ yín bàbá tó dá sínsìn ètò mi tó kí ló kàn mí mi lọ sáà nínú. ọ̀rọ̀ wa ò ṣe é dá sí o àwa méjèèjì àmọ́ bá a ṣe manage ara wa mo pè lágbára ọlọ́run gbogbo ìtọ́jú tó ń fún mi ìyàwó ọmọ tiẹ̀ náà á tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ pàápàá òun náà ń gbẹ̀san ẹ̀. àmín. ìyá kí ni gbogbo pálapàla tẹ́ ẹ bá mi perform nínú ilé yìí náà. I mean kí ni gbogbo ìwà rọ̀dọ̀rọ̀dọ̀ tẹ́ ẹ hù nínú ilé mi yìí náà. Tell me what right do you have láti wọ kitchen mi lọ tẹ́ lọ dayọ̀ sínú oúnjẹ fún mi. èmi àtàrà tí mo ti jókòó síbí mi ò dìde kí ni mo fẹ́ wá lọ sí kitchen ẹ̀ ṣáájú. ẹ jẹ́ kí n gbọ́rọ̀ jàre ẹ jẹ́ gbọ́rọ̀ kí ló ṣe iná ẹ wò ìyá yìí ṣọ́ra ẹ ṣọ́ ara ibi ṣe ń sọ fún yín yẹn wọ́n níbi tí wọ́n bá fi ẹlọ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ ibi tí wọ́n bá fi iyọ̀ sí ni iyọ̀ máa ń ṣomi sí kí ló ṣe yín gan náà kí ló ṣe yín káàlì jókòó síbi náà fi yín sí. àti wípé mo fẹ́ kẹ́ máa lọ lé yín èyí tẹ́ ṣé bíbá ìtítọ́ ẹ máa wá lọ lé yín. ẹni olúwa ọ̀rọ̀ ẹ ti wá yé mi adaba ń pè gèdè bíi pé ẹyẹlé òun ẹyẹlé gbọ́n o títìrí ló ń tìrí jẹ́ kí n sọ kíní kan fún ẹ ilé ọmọ mi ní bíbá kò dé sí ẹni tó lè lé mi kúrò bí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. èmi á lé yín eré lẹ máa pè máa lé yín nítorí ilé ọkọ ti tèmi ni. ẹ̀yin náà gbalé ọkọ yín lọ ó ní ilé ọkọ ọmọ ọlọmọ ń gbé ẹ̀yin náà gbalé ọkọ yín lọ náà kí lè wá káàkiri ilé ọkọ tèmi ni mo wà ẹ gbalé ọkọ yín lọ. Rubbish. Honey. Ọkọ mi. Káàbọ̀. Wá tààrọ̀. Báwo ni iṣẹ́? Ṣé o rẹ̀ rà? Rẹ̀ mi gan. Má jẹ́ ọ̀rẹ́ o. Gbọ́.
sọ pé rẹ̀ ìyá pẹ̀lẹ́. Ire mo dẹ̀ fẹ́ rí ẹ o ọ̀rọ̀ wà. But mọ́mì ẹ̀gbọ́n sì tó sọ wípé ó rẹ̀ òun ẹ jẹ́ kó wọlé lọ kó ṣáwà kó jẹun kó dẹ̀ relax. Kó dẹ̀ máa wo eré tí mo fẹ́ rí kò pẹ́ o ó kàn fún mi ní just 5 minutes. But mọ́mì it can wait ìyẹn lè dúró dọ̀la náà ẹ lè bá sọ̀rọ̀ lọ́la náà. jẹ́ ń dáwọn lọ wọ́n mo gbọ́ yà. Kì í ṣe bíbá. O gbọ́? Wọ́n bá mi ní yàrá mi. Mọ́mì. Ó yẹ kó relax now. Ìbẹ̀rù òjò wọlé nínú òru mọ́kànlá. Ìbẹ̀rù òjò wọlé nínú òru mọ́kànlá. Ìbẹ̀rù òjò ti dé nínú òru mọ́kànlá. 11th night, 11th night, 11th night. Ọkọ mi kí ló ṣẹlẹ̀ ṣé kò sí ṣé kìí ṣe kó gbọ́n kankan kí ló dé tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. Ọkọ mi Àkànjí ìwọ náà ti kó lọ́mọ kékeré o ti ń dàgbà ṣọ́ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ogún bàbá rẹ tó bá ti sè ni mo fẹ́ bá ẹ sọ. Ìwọ rèé òòlà nílẹ̀ òòṣàgbé òṣèré oníṣẹ́ lọ́wọ́ ó sì ń tọ́jú mi ṣe bẹ́ẹ̀ mi ní ìwọ rèé jọ torí Ọlọ́run etí mi kún mo fẹ́ kó yọ̀ǹda kó jẹ́ kán tà kán náwó ẹ̀ tó bá tà á tán náwó ẹ̀ kán má nà tán mọ́ ṣàánú mi. ṣe rántí ọ̀rọ̀ kan tí bàbá mi máa ń sọ ọmọdé wọn láyé tó máa sọ pé fílẹ̀ jẹ́ ọ lọ téèyàn ò bá ṣọ́ra ó máa ń padà fìyà jẹ ọjọ́ mi ni ṣe rántí dáadáa. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yẹn ni màá wá tẹ̀lé ẹsẹ̀ torí tí n bá sọ pé kí n fi wọ́n lẹ̀ kán ta ogún tí bàbá mi fi lẹ̀ fẹ́ mi kí ni assurance pé gbogbo bóyá tèmi náà bá dàgbà tí n bá débi àgbáre àwọn ọmọ tí wọn ò tí ì nírú wà yẹn pé àwọn tó máa bá àwọn ọmọ tèmi láti ní kíkọ́ kọ́ lọ ta ogún tí n bá fi fáwọn ọmọ tèmi báyìí kò lè work. Màá gbọ́ tí ẹ ò lè rí bẹ́ẹ̀. ẹ lè sọ nǹkan tí mo sọ yìí èmi ò ní mi ò gbọ́ yín o mo gbọ́ yín dáadáa ṣùgbọ́n nǹkan tí mo tẹnu mọ́ ni pé ṣé ẹ rí lẹ́yìn bí mi ò tí ì lówó àti develop ẹ̀ máa bá wọn developer sọ̀rọ̀ ọlọ́run ṣe mo ti bọ́ gàmí sọ̀rọ̀ wà tẹ́tẹ́lẹ̀ orí project yẹn a máa develop ilẹ̀ yẹn a máa fi kọ́ big company ṣé yín big company jẹ́ pé àtọ́nílé àtàlejò àtẹ́ntó wà ládùúgbò pátápátá wọ́n benefit lára ẹ̀ àwọn èèyàn máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n máa rí owó mu lọ sẹ́nu báyìí láti company yẹn nǹkan tí màá ṣe nìyẹn dream bàbá mi lẹ́kọ́ tó kú and I'm gonna live that dream whether anybody likes it or not. Ọkọ mi wájà tèmi náà bá rí kò ní máa fi mú fún ihò káàkiri inú ẹ̀rọ tó gbé wọn kò fẹ́ pa ni. gbóǹtajà yín bá rí pátápátá kí ajá yín máa fi àdúrà ràn tèmi lọ́wọ́ pé kí n rí company yẹn kí n rí start kí n rí bẹ̀rẹ̀ kí n rí di bàbá mi ó dẹ̀ tọ́ síbẹ̀. wo etí mi máa ti kún ní ìmọ̀ ní fojú sunkún ẹ̀. Àmì o Ire ṣó rò pé mọ́mí ní point ṣá jọ ọkọ mi jẹ́ kí wọ́n ta lẹ̀ wọn jẹ́ kí wọ́n ta because ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ pa èyí o you know. That's why I'll think about it. Think about it kò sí wàhálà èmi tí ẹ fẹ́ suggest kankan mo rò pé bóyá
tó wá máa fi rí ọ̀la bóyá kí mọ́mì kúkú lọ síbẹ̀ kọ́ lọ ṣàlàyé fún wọn pé ẹ ti yọ̀ǹda ilẹ̀ o kí wọ́n ta wọ́n free láti ta o kọ́ mójútó kọ́ stay pẹ̀lú wọn kọ́ understand ara wọn pé ẹ ní interest níbẹ̀ ọmọ àwọn ò ní interest nínú ọ̀rọ̀ lẹ̀ o my dear let it go let it just go. ó sọ nǹkan kan ni. Ẹ̀lú ọkọ mi ọmọ Ajíbọ́sìn àní mo fẹ́ rí ẹ rárá o ó mọ tó ṣẹlẹ̀ mo fẹ́ kó wálé ọdún kí n tiẹ̀ fojú gan ní ẹ̀ báyìí òní ṣòkòtò ọ̀túnla kàfàǹṣà kéèyàn má rántí ilé wo ọkọ mi jọ̀ọ́ o aláṣọ kan kì í ṣeré etí omi o má du òun wájú o uniform man ni mí mo ti wà lẹ́nu iṣẹ́ ológun ti pẹ́ mi ìfẹ́ kó o dúró wájú kó o dẹ̀ má du ó lẹ́yìn àárín báyìí ni kó o máa wà ìyẹn ṣe pé o ṣojo o jọ̀ọ́ o ó da ọkọ mi má dẹ̀ máa retí ẹ̀ o ṣé ọkọ mi o ṣé ó da èmi náà máa retí ẹ̀ láyọ̀ ló máa wá bá mi ńlé báyìí láyọ̀ ló máa dé o ò ní rà ní. Para mami ver. Ẹ̀rí àbíjú mi jẹ. Ṣé o sì? Ó sì ìdílé ẹ̀ sọ̀rọ̀ lọ́nà. Kí ni problem ẹnu ilé ìná? Torí ìmọ̀ kan tó ń ṣí ẹ́. Eégún lé ní lóko, pápákọ̀ lé ní lọ́nà odò. Jẹ́ kí n sọ fún ẹ bóyá ló mọ̀. Pé yàwá wò ní ẹ nínú ilé yìí. Bẹ́ẹ̀ ni, ó yàwá wòrán ní ìyàwó ní ẹ̀. Èmi ni mo bí ọmọ mi ló dẹ̀ nínú ilé yìí. Ara tó dẹ̀ mi ni mo lè dánú ilé yìí. Irọ́ lẹ pa. Kí ni mo wí fún yín? Irọ́ ńlá lẹ pa. Ṣé wá rí o? Ẹ fẹ́ o, ẹ kọ̀ o, ẹ máa kúrò nílé yìí fún mi ni. Ẹ dúró náà, ṣé wọ́n bí ṣòní mẹ́ja ni? Ṣé wọ́n yàn ilé mi ni? Kí ni nǹkan tẹ́ ń wá gọ̀gọ̀ tẹ́ ń tojú wọlé káàkiri? Ẹ wò ilé ọkọ ọmọ lọmọ ń gbé. Ilé ọkọ mi ni mo wà yìí. Ẹni tẹ́ gbálẹ̀ ọkọ yín lọ kẹ́ kó bó ṣe ń ṣe yín lọ. Tẹ́ ń wà bí àjẹ́ yìí. Ẹ̀rí àbíjú lọ bí ẹ̀. Èmi hùwà bí àjẹ́. Ó máa ń pè mí lájẹ́ nìyẹn. Ẹ kò sí wàhálà. Wá jẹ́ kí n sọ fún ẹ. Ó máa tó kùn ẹ̀. Ìwọ náà bímọ ọkùnrin. Gbogbo bó ṣe ń ṣe fún mi yìí gẹ́lẹ́ lágbára náà. Bẹ́ẹ̀ ni ìyàwó ọmọ ẹ̀ máa ṣe fún ẹ. Láyé yìí. I repeat, nílé ayé yìí ẹ má ẹ̀fà sọ̀rọ̀ ẹ̀sìn mi mọ́. Èmi máa kẹ́sàn-án kí ni? Tá a mọ̀ bóyá bẹ́ẹ̀ yín náà ṣiṣẹ́ sí ọkọ yín nìyẹn. Tẹ́ ẹ gbẹ́ ẹ̀sùn ẹ̀. Ẹ má ẹ̀fà sọ̀rọ̀ ẹ̀sìn mi mọ́. Dodo tí n bá sọ̀rọ̀ ẹ̀ sí ẹ. Kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi gan-an? Mẹ́wàá ṣẹlẹ̀. Màá ṣó yín. Màá jẹ́wọ́ orí èèyàn tí mo jẹ́ fún yín. Ṣé ti gbọ́? Mẹ́tàlẹ́ ò tó bẹ́ẹ̀. Ẹ̀rí ó gbá mi ní etí. Màá tutù gbá kẹ́lá tó try mi. Ẹ̀rí ó gbá mi ní etí. Mo ní màá tutù gbá kí ló ṣe yín gan-an. Ó gbá mi ní etí. Mo ní màá tutù gbá. Èmi etí mi.
gbàgbé nǹkan. mo gbé. ohunkóhun tó bá gbìn ló máa ká má gbìn gbàdo kó máa retí ìlà aláàrù tó ń jẹ búrẹ́dì ṣàwórí rẹ̀ ló ń jẹ tí kò mọ̀. mo fẹ́ bí ń rírẹ̀ kankan mi lè fẹ́ kẹ́ pé ẹ dálọ́bọ̀ fún mi. ṣe mọ̀ pé wọ́n máa ń sọ pé tí ò bá gbọ́ yín inú òkè bàjẹ́ ó jẹ́ láwọn kankan tí mo gbọ́ tó ń ba inú mi jẹ́ gidigidi. wọ́n mi ṣé òótọ́ ni ṣé òótọ́ ni pé nígbà tí mi bá sílé tí mo bá ti lọ síbi iṣẹ́ ìyàwó mi máa ń wo àwọn ìwà tí ò ṣe gbọ́ sí yín. mo dáhùn rárá o ta ló sọ yẹn fẹ́ mo ló ti gbọ́ yẹn ṣé o dẹ̀ rò pé ẹ̀rí lè ṣe nǹkan kan tí ò dáa fún mi kí n má sọ fún ẹ kò sí ní tó jọ o àwọn wo ni sọsọsọ tó yẹ pé ilé tí wọn rán nǹkan tí wọn nílé ayé wọn báyìí kò sí nǹkan tó jọ ọmọ gidi ni ẹ̀rí olúwa ọmọ tó jẹ́ pé tó bá dáná kìràkìtàkìtà tó gbóúnjẹ fún mi tán tí máa ní àyè mi ò jẹ léyìí wí o tó bá lórí ẹ̀mú tó bá ti ké mo báyìí ó máa dìde máa lọ sí mí fún mi ni má jẹ́ kán bírèkì ilé ẹ o má jẹ́ kán da ilé ẹ rú o kò sí nǹkan tó ọmọ yẹn ṣe fún mi kò sí mi ẹlẹ́dẹ̀ wà bí o. ẹ ṣọ́ọ̀bù nǹkan tó ẹ sọ bẹ́ẹ̀ ló ṣe rí. èmi ìyá ọkọ mi ìyá mi ni wọn ò dẹ̀ mẹ́mi náà bí ìyàwó wọ́n mú mi bí ọmọ wọn ni wọn ò ní mí lára wáyé tí mo ṣe máa bá wọn fa wàhálà wò ọkọ mi ẹni tó bá ń sọrú ẹ̀ fún ẹ wọ́n fẹ́ dá lé wa rú ni o má dá wọn lóhùn o. anybody ò sọ fún mi o máa mi dẹ̀ complain ṣùgbọ́n nǹkan tí mò ń gbọ́ láti ta ó ń jẹ́ kí n máa pé kí ni nǹkan tó lè máa ṣẹlẹ̀ láàrin àti ìyá mi nínú ilé tí mi ò mọ̀. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ o. ọ̀tútà kí n máa sọ bẹ́ẹ̀. kò sí pé mo sọ bẹ́ẹ̀ lásán mo mọ̀ bẹ́ẹ̀ ni. mo kò fẹ́ kó mọ kínní kan pé ìyá ẹni máa máa jẹun. nǹkan kí nǹkan tó bá dẹ̀ ti ní gbà kí n ṣe sí àwọn òbí ẹ má ṣe sáwọn òbí mi o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ tí wàá lè máa ṣe last. tí bá ní gbé ránjọ́ lórí èmi ẹbí mi gbé kí n kẹ́rù ẹ̀ wá o. àjànàkú kọjá mo rí nǹkan fìrí mi ò fẹ́nu ṣe ọmọ náà kì jùjù. àwọn ayé ni mi ọmọ eré mi ti rí o tù. àràràràràrà tálánà tálánà ro òróróróróró. ojoro mi jo ojoro mi jo jojojojijo ojoro mi jo. Amaga get the fire o, Folaga get the fire o, Tinuka get the fire o, all of them get the fire o. What are you waiting for? Yeah? What are you waiting for? Yeah, yeah. What are you waiting for? Yeah? What are you waiting for? Yeah? What are you waiting for? Yeah? What are you waiting for? Yeah, yeah. What are you waiting for? Yeah? What are you waiting for? Yeah? mo ríre ọlọ́run máa ṣe ilẹ̀ bàbá mi ọjọ́ mẹ́ta ìyàwó ẹ̀ ń kọ́ ọlọ́run ṣe mo ètò bá wájú rẹ̀ ájókòó báyìí jókòó kájọ máa fọwọ́ bọ̀wọ́ kájọ máa jẹ́ ntọ́ bá nìyẹn ó dé sí wọn nílé ni tó bá ń lọ papọ̀ lè bùdá ní fún ìyàwó ẹ̀
o ṣe ọkọ mi o ṣe ó ga omi tí ẹ mọ̀ ó ń bọ̀ra. kí ni mo ṣe fi etí mi. ẹ wojú ayé abẹ́ orí ẹ wá wojú ayé ẹ wojú ayé abẹ́ orí do me I do you God no go vex ohun tó bá ṣe fún mi o ìwọ náà wà gbàlẹ́kùn rẹ́rẹ́ ohun tó bá gbà ìwọ náà wà bá o. 11th night, 11th night, 11th night, òru mọ́kànlá. Òṣùwọ̀n tó fún wọn láàmì ni mo fún wọn yá ẹ bẹ́ẹ̀ tó bá ní kọ́ lọ bó ṣe rí wá bó ṣe rí gọgọgọgọ ló ti rí yẹn ìwọ gbowó sókè wẹ́ àmì létí ìbí àdúgbò ìyá òjìyá mi lọ bẹ́ẹ̀ mo sọ fún mi bó ṣe máa rí tó bá ní kọ́ lọ wá bó ṣe máa rí kankan nìyẹn òṣùwọ̀n tó fún wọn láàmì mo fún wọn yá ẹ. ire wá. ó ti wù kàn jẹun pọ̀ ẹnìkan là á ká ìsun ọ̀fun ọmọ yìí ti kó bá mi ó bá má ṣe bẹ́ẹ̀. mi fẹ́ ẹ jẹ́ ká pín àìsàn wọn fáwọn tó bá tọ́ sí ká pín fún àwọn tó bá yẹ sí bẹ́ẹ̀ bí kò jù bí bá ṣe bẹ́ẹ̀ wọ́n bí o ìyá òjá mi lọ. ayé tó ṣe ìwúdí ẹ̀ka tó gbọ́ tí kò bá yà létí. èyí ti pọ̀ jù ìyẹn pọ̀ jù. ire tó bá tún dánwó ẹ̀wò yá ajẹ kódà àwọn ẹbí wọn wá tún bẹ nínú ẹ̀. ire fọ kí ló mú ire wojú mi ire ohun tó bá gbìn gangan. ìbẹ̀rù bójó wọlé nínú òru mọ́kànlá. ìbẹ̀rù bójó wọlé nínú òru mọ́kànlá. ìbẹ̀rù bójó ti dé nínú òru mọ́kànlá. 11th night, 11th night. ẹ lójúmọ̀kẹ́ èmi náà ni ṣé òbínú pé mo dárun mọ́ ẹ lójú aláburúkú kan ni mo lá nísìnyí ó sì bà mí lẹ́rù gan mo ti gbọ́. What is gonna happen? What is gonna happen? In 11th night, ìtàn tó kọ́ ni lọ́gbọ́n tó tún fún ni lóye pẹ̀lú ni. 11th night, òru mọ́kànlá. Gẹ́gẹ́ bí àlá tí ẹ sọ fún mi wípé ẹ lá, mo ti gbé ètò àdúrà lé lórí. Ọlọ́run sì fi àwọn òye kan hàn mí. Ipò wo gan-an wá ní olúwa wà báyìí o? ó ṣe àbúrò mi nínú ilé tí bàbá ẹ̀ kọ́ nínú kan bẹ́ẹ̀ ló ń gbé bó tẹ̀ jẹ́ pé àwọn ẹbí bàbá ẹ̀ wọ́n ti ń gbógun. Ibi tí mò ń lọ gan-an nìyẹn. Àwọn ọ̀rẹ́ bàbá ẹ̀ wọ́n fẹ́ dénú. Àwọn ẹbí bàbá rẹ̀ olúwa wọ́n ti ń pètè òpèrè àti sọmọ náà dòkú o. ẹ gbà mí. Ṣùgbọ́n Ọlọ́run ò ní fún wọn ṣe. nínú ìwé àìsáyà orí 50 ẹsẹ̀ 7 sí 9 ìwé mímọ́ sọ pé Nítorí Olúwa Jèhófà yóò ràn wá lọ́wọ́, àwa kì yóò dààmú, àti gbé ojú wa sókè bí òkúta líle. Kí apọ́ta má bàa ká ire Olúwa, a máa ṣe ètò àdúrà ọlọ́jọ́ 11 àti
ti àwẹ̀ ẹ̀yẹ́ ó ti yá mi bóyá kí n bẹ̀rẹ̀ lónìí náà. kì í ṣe àwẹ̀ àtàbò tí gbogbo èèyàn mọ̀ sí o inú ilé ẹ̀ gangan la máa ti ṣe nínú ilé eré olúwa ni màá ti lọ ṣe. ẹnìkan kò sí gbọ́dọ̀. ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbọ́. ó ṣe àbúrò mi mo ti gbọ́ ojú ò ní tí o àmì iṣẹ́ oníbàṣẹ́ ìrìn àmì àdéhùn. kàkà yín lórí orí olúwa kò ní já sásán. ókè ọlọ́bì tó bá dé ẹ bá mi sọ fún ohun tó lùwà fi hàn ló lágbára o ilẹ̀ tóun àti àwọn ibi bàbá ẹ̀ ń fà ẹ bá mi sọ fún kó jáwọ́ kí ohun tá a rò kó má ba ohun tá a rò jẹ́ o. ókè lágbára olúwa jésù àgbògbò gbogbo làkàkà wa lórí ẹ̀ kò ní já sásán àgbégbá ọpẹ́. nínú ìwé Galatia orí 6 ẹsẹ̀ 17 tí ó wí pé láti òní lọ kí ẹnikẹ́ni má ṣe da ìwọ ọmọ oríire olúwa láàmú nítorí pé àpá Jésù Kristi olúwa ń bẹ ní ara rẹ láti òní lọ mo wá pa ní àṣẹ gbogbo fa ikú tó wà lára rẹ jáde ní orúkọ Jésù àmín àmín lórúkọ Jésù. ẹ ṣé mo dúpẹ́ ma ẹ ṣé mo dúpẹ́ olúwa túbọ̀ sọ agbára yín dọ̀tun àmín. ìyàwó kí ló tó fẹ́ pọkọ ẹ. Ma mi ò lè pa ọkọ mi. kí ló dé tó ń fọ̀rọ̀ ẹ̀mí ìyá yìí bí o tiẹ̀ mọ̀ tó wá ṣe ń bí èrè igi ìyá yìí lọ kọ́kọ́ mọ̀ kó tó mọ eyín ọkàn tiẹ̀ omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rẹ̀. ẹ wo ma lóòótọ́ mi ò mọ nǹkan tí mọ́mì wa ṣe ní ọ̀dọ̀ wa àmọ́ èmi náà gbọ́ ìkìlọ̀ látọ̀dọ̀ màmá tèmi náà ni wípé ká má gba àlejò sílé wa lásìkò yìí wípé ó léwu fún wa nǹkan tó fà á nìyẹn tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe. ẹ̀gbọ́n mà kí lè rí lọ́bẹ̀ tẹ̀ fi wà rọ ọwọ́. ẹ ṣe ìyá mi ẹ wò tí ò bá sí iṣẹ́ kì í dédé ṣe. ṣàánú mi bàbá darí mi lórí àwọn ọmọ yìí o. Tún tààtì lẹ́nu wọn náà máa ṣàánú mi a máa jẹ́ kábàámọ̀ lórí àwọn ọmọ yìí. bẹ́ẹ̀ ni sà òru ẹni gangan ni mo láàlá yẹn ifá àtẹ̀rù bà mí gan sà ẹ ló sà mo wà pẹ̀lú yín sà mò ń gbọ́ sà kí wọ́n má gbàlejò kankan lásìkò yìí màá jíṣẹ́ fún wọn ò ní gbàlejò sà màá jíṣẹ́ fún wọn pé ẹni kan má gbàlejò rárá ẹ jọ̀ọ́ ẹ fi wá sínú prayer o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi sà o ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe sà. All right, sir. Go down, sir. Orí mi ẹlẹ́dàá mi, màá ṣàánú mi, má má jẹ́ kórí mi bù. Lóòótọ́ ni mo ní kí wọ́n má gba àlejò. Ṣé ìyá ọkọ ẹ̀ jẹ́ bí àlejò nínú ilé yìí ni? Ẹlẹ́rù ò ní wo ẹrú ẹ̀ kó ní kẹrù ó sá lọ. Bẹ́ẹ̀ náà ni ẹlẹ́yẹ ò ní máa wo ẹyẹ kó ní kó fò lọ. Bákan náà, olójú ò ní la ojú ẹ̀ lẹ́bàá yìí kò ní kí wọ́n kìgì bọ̀ ọ́ abiyamọ gidi kò ní bẹ́ẹ̀ náà kí láburú ṣẹlẹ̀ sọ́mọ ọ̀rọ̀ ọmọ ni mo ṣe o ohun tí mo gbọ́ ló jẹ́ kí èmi náà sọ bẹ́ẹ̀. torí kí ewu má bàa wá wá òun ló jẹ́ kí èmi náà ṣe gbogbo nǹkan tí mo ṣe mi ò kí ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi wá. àmọ́ ẹ̀rí olúwa ó fọmọdé bàjẹ́ tó bá ti tọmọdé bọ̀ ṣé bí wọ́n pè mí ó sì ṣàlàyé fún mi pé nǹkan báyìí báyìí mo gbọ́ torí Yorùbá ní ká fọwọ́ wí ọwọ́ òun lọ́wọ́ fi mọ́ á sì jáde sí i tí ò fi ní sí láburú kankan kó wá jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn.
ẹ wo mà ẹ ṣáàjọ ẹ dáríjì mi nítorí Ọlọ́run mi ò ní ṣe rí ẹ̀mọ́ láíláíláí. èmi ti dáríjì ẹ o. àǹtí mi ẹ̀yin ni máa bẹ̀. ká dúpẹ́ pé gbogbo ìgbìyànjú yín kò já sásán. ẹ ti jẹun oríire Olúwa bọ̀ ẹ dẹ̀ tún máa jẹ́ jù bẹ́ẹ̀ lọ. wàhálà yín lórí ẹ̀ kò ní gbé sásán. ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ lórúkọ Jésù. àmín. òru ọjọ́ 11 ó wá dàbí 20 ọdún nílé yìí. Olúwa, àwọn tí ń yọ mí lẹ́nu tí ó ń pọ̀ tó yìí, ọ̀pọ̀lọpọ̀ lé àwọn tí ó dìde sí mi, ọ̀pọ̀lọpọ̀ lé àwọn tí ó wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún nípa ti Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ Olúwa lé asà fún mi, ògo mi àti olùgbé orí mi sókè. Èmi fi omi kígbe sí Ọlọ́run, ó sì gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí tí Olúwa tì mí lẹ́yìn. Èmi kì yóò bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n rọ̀gbà yí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, nítorí ìwọ ni olú gbogbo àwọn ọ̀tá mi lé egungun ẹ̀rẹ̀kẹ́. Ìwọ sì ká eyín àwọn ènìyàn búburú. Tí Olúwa ní ìgbàlà, ìbùkún rẹ̀ sì ń bẹ lára àwọn ènìyàn rẹ̀. Àmín. Ògo ní fún Baba àti fún Ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mọ́ bí ètò aláìtíkọ́ṣe ó bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe Baba lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ìjẹ Jésù, alágbára láyé àti lọ́run. Mo dúpẹ́ mo láyọ̀ mo yìn lógo. Mo dúpẹ́ wà láyé wà láàyè. Mo dúpẹ́ àbòyé lórí mi, lórí ọmọ mi, lórí ẹbí, lórí ará, lórí gbogbo àwọn afẹ́nifẹ́re mi. Ǹjẹ́ ní báyìí mo ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti ní ìṣe, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ àgbèrè, ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ dá, èyí tí mi mọ̀ọ́mọ̀ dá, èyí tí mo fọkàn dá, èyí tí mo fi ọ̀rọ̀ ẹnu dá, èyí tí mo fara dá, èyí tí mo mọ̀ lẹ́ṣẹ̀, èyí tí mi mọ̀ lẹ́ṣẹ̀, èyí tá a dá sí mi lọ́rùn. Olúwa dáríjì mi, alágbára dáríjì mi, ọba àgbà dáríjì mi, Olúwa dáríjì mi. Ǹjẹ́ ní báyìí mo wá fi ara mi lé yín lọ́wọ́, mò ń fi ire Olúwa lé yín lọ́wọ́. Ọlọ́run àwọn ọlọ́run, àwọn àgbàlagbà pòwe wọ́n ní ohun tí ò bá pọ̀ kì í bàjẹ́, ọbẹ̀ tí ò bá máa tó nǹkan kì í máa ń kan. Ọlọ́run ṣàánú fún mi, má jẹ́ fojú sunkún ọmọ mi, má jẹ́ fojú sunkún ọmọ mi, má jẹ́ fara gbà wẹ́ gbogbo àwọn tó ń rebu sọ́mọ mi. Olúwa bá ń ṣe bá tù sẹ́là. Ó wá dàbí 20 ọdún nílé yìí, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé mo ṣàṣeyọrí. Kí ni bá fi kún? Mo dúpẹ́ tí mi ò fojú sunkún ọmọ, tí ẹ̀mí tiẹ̀ náà ò bọ́. Èmi náà rí, èmi ti gbàgbé ẹ̀ ó ti tán. Ogun èṣù ó ti wó. Àná mi ẹ dákun, mo wá fẹ́ bẹ ẹ̀yin náà. Ṣé rí gbogbo ìkọsẹ̀ tí ọmọ mi rí lára yín, ẹ má bínú, ẹ gbà pé iṣẹ́ èṣù ẹ dákun bá ń dáríjì. Ẹ wò, èmi ò bínú atẹnìkíní atẹnìkejì, èmi ni mo ní gbogbo wọn. Ohun tó ṣàdùn nù mí ni pé gbogbo bí ọ̀rọ̀ náà ṣe yípo láàrin ara wa ni èmi ti gbà pé iṣẹ́ èṣù ni o. A dúpẹ́ nígbà tí ogun èṣù ti wáṣẹ́ tí ò sí wàhálà mọ́, ó ti ṣetán lé mi, èmi mọ̀ lọ lé mi báyìí. Àmọ́ mi má ṣe bẹ́ẹ̀, ẹ jọ nítorí Ọlọ́run, ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ ti dáríjì mi? Tó bá jẹ́ pé lóòótọ́ lè dáríjì mi láti ọkàn yín, mo fẹ́ kẹ́ máa bá wa gbé nínú ilé yìí. Èmi ìyẹn ò lè ṣeé ṣe. Ìyá wa kò sí ohun tí ò ṣeé ṣe. Ẹ wo ìyá mi, mo fọlọ́run bẹ̀ yín, tó bá yẹ pé lóòótọ́ ẹ bínú, iṣẹ́ ni kẹ́ bá mi fọmọ ìmọ̀ra, ẹ bá mi fà á mọ́ra yín. Níwọ̀n àgbà tó jẹ́ pé ohun tí wọ́n fẹ́ nìyẹn, ẹ jẹ́ ká gbàgbé. Ẹ̀yin mo tún fi lé yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí ọmọ yín. Àná mi, ẹ̀mí ò lè wá fẹ́ fà lé mi lọ́wọ́. Ó dá ẹ ṣé, mo dúpẹ́. Ẹ̀rí Olúwa, ilé ọkọ mi, ó ti tán, ó ṣe ọkọ mi. Mo dúpẹ́ mi ní fojú sunkún yín, mi ní lẹ́ẹ̀kẹ́ ó ṣe lórí yín lágbára Ọlọ́run àìsàn mi ṣe yín. Ilé yóò ní dàrú.